A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ Tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Enugu ti mú ìyànsípò gómìnà Peter Mbah láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) dúró ṣinṣin. Ìgbẹ́jọ́ Tribunal tí adájọ́ Kudirat Murayo Akànó ṣe alága rẹ̀ ni ó fagilé ẹ̀sùn tí Chijioke Edeoga láti ẹgbẹ́ òṣèlú Labour Party pè tako Mbah ní ilé-ẹjọ́ wípé wọ́n ka àpọ̀jù ìbò fún un. Bákan náà ni wọn kò lo ìmọ̀ ẹ̀rọ BVAS fún un ní ọjọ́ ìdìbò. Ṣùgbọ́n ilé-ẹjọ́ Tribunal gbé ìdájọ́ kalẹ̀ wípé gbogbo ìbò tí wọ́n kà fún un ni ó jẹ́ ojúlówó ní ọjọ́ ìdìbò. Síwájú àkókò yìí ni ilé-ẹjọ́ dá ìgbẹ́jọ́ Edeoga àti ẹgbẹ́ òṣèlú Labour Party nù tí wọ́n pè tako Mbah wípé ó ṣe ìpèsè ayédèrú ìwé-ẹ̀rí agùnbánirọ̀ NYSC. Wọ́n ṣe àríyànjiyàn wípé Mbah kò ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí agùnbánirọ̀ fún àjọ elétò ìdìbò INEC láti fi gbé ìdíje rẹ̀ lẹ́sẹ̀ fún ipò gómìnà. Ṣùgbọ́n ilé-ẹjọ́ kò gba ẹlẹ́rìí Edeoga wọlé bí ó ti dá ẹjọ́ wípé ẹgbẹ́ òṣèlú Labour Party kò pèsè ẹ̀rí máa jẹ́mi nìṣó tí ó lè ṣe àfihàn wípé lóòótọ́ ni Mbah ṣe ayédèrú ìwé-ẹ̀rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú pàṣẹ wípé kí wọ́n ṣe ìwádìí tó lọ́rìn lórí ikú olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad, ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí ní pẹrẹwu. Ọjọ́ Ajé tí ó kọjá ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni 13 lórí ìwádìí ọ̀hún. Òní Ọjọ́bọ̀ ọjọ́ 21 ni ọlọ́pàá pẹ̀lú àjọ elétò ìlera bẹ̀rẹ̀ wíwu òkú olórin yìí kí wọ́n bá lè rí ààyè àti ṣe àyẹ̀wò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Hundeyin Benjamin ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti hú òkú Mohbad kí ó lè ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí wọn. Ẹ jẹ́ n kà á bí ó ti kọ ọ́ ní Gẹ̀ẹ́sì. Exhumation completed. Autopsy to commence. #Justice for Mohbad. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ United States ṣebùgbé ní ìmọ̀ràn láti ní ìyípadà ọkàn lórí oríire wọn nínú gbogbo ìdáwọ́lé wọn. Tinubu sọ eléyìí níbi ìpàdé ọmọọ̀lú láàrin rẹ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àná Ọjọ́rú ní ìlú New York. Àjọ ọmọ orílẹ̀-èdè tí wọ́n fi ilẹ̀ òkèèrè ṣebùgbé, Nigerians in Diaspora Commission (NIDCOM) ni ó ṣe àgbékalẹ̀ ìpàdé yìí ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìpàdé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́rin ti United Nations. Ààrẹ Tinubu nígbà tí ó ń sọ̀rọ̀, ó ní òun náà ti gbé ilẹ̀ òkèèrè rí, kò sì sí ohun tí wọ́n ń là kọjá tí òun náà kò là kọjá rí, ṣùgbọ́n ó pọn dandan kí wọ́n ní ìyípadà ọkàn (mindset). Ó ní orílẹ̀-èdè kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní okòòwò. Bákan náà ni ó sọ fún wọn wípé gbogbo ibi tí wọ́n bá gbé ni àǹfààní ti máa ń yọjú, ó wá kù bí wọn ó ṣe lè ṣe àwárí àti ìdánimọ̀ rẹ̀. Bí ó ti gbóríyìn fún wọn lórí àṣeyọrí fún ìfojúsùn wọn. Ó ní òun fi wọ́n yangàn bí ó ti tẹnumọ́ wípé wọ́n nílò wọn lórílẹ̀-èdè. Ó ní Nàìjíríà àtijọ́ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Tinubu ní lótìítọ́ àti lódodo, Nàìjíríà kò nílò láti tòṣì. Nàìjíríà kàn tòṣì ní ẹ̀ka àwọn adarí ni. Ìdí nìyí tí òun ṣe tẹnumọ́ nígbà ìpolongo ìbò tí ó làálòógùn nítorí ìpinnu láti jáwé olúborí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ni òun kojú, ṣùgbọ́n òun kọ̀ láti ní ìdádúró. Ní àfikún, ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè láti wà ní ìṣọ̀kan kí wọ́n má fi ààyè gba ìwà ẹlẹ́yàmẹ̀yà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Apá kan ojúnà Ìkọ̀tún tí ó lu jára sí roundabout tí ó lọ Èjìgbò àti àwọn agbègbè nítòsí ní ìpínlẹ̀ Èkó ni ó ti dà wó. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀nà tí ó gba ẹ̀gbẹ́ kànáà yìí ni ó rí
ni ó rì lẹ́yìn àrọ̀rọ̀dá òjò ọjọ́ àbámẹ́ta. Àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí ṣe àfihàn wípé ojúnà náà fẹ́ẹ́ lè ṣeé má gbà mọ́. Ará àdúgbò kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Ayọ̀ọ́lá sọ wípé ojúnà yìí dáa jù báyìí lọ kí àgbàrá òjò láti inú kànáà tó bẹ̀rẹ̀ sí í bà á jẹ́. Ó ní èyí tí ń wáyé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó ní bákan náà ni ojúnà yìí kò rí àtúnṣe rárá láti ìgbà tí wọ́n ti kọ́ ọ sórí kànáà, nítorí bí wọ́n ṣe ń kọjá lórí rẹ̀ ni ó ń bàjẹ́ sí i kí ó tó wá wó pátápátá. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ojúnà yìí máa ń fa súnkẹrẹ-fàkẹrẹ fún àwọn awakọ̀, pàápàá jùlọ ní àsìkò tí olúkúlùkù bá ń du àti rebi iṣẹ́ òòjọ́ rẹ̀ lówùúrọ̀ kùtùkùtù. Adarí ìròyìn fún iléeṣẹ́ ìjọba tó ń ṣàmójútó iṣẹ́, Ṣínà Ọdúnúgà, nígbà tí wọ́n kàn sí i, ó ní òun kò mọ̀ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé. Fún ìdí èyí, òun kò lè sọ ohunkóhun lé e lórí ẹ̀rọ alágbèéká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Isiaka Abdulsamad ni ó ti kó sí akóló ọlọ́pàá ní ìlú Lọ́kọ́jà, ìpínlẹ̀ Kogi, látàrí wípé ó pariwo èké wípé nǹkan ọmọkùnrin rẹ̀ ti di àfẹ́ẹ̀rí. Àwọn akọ̀ròyìn ṣe àkíyèsí wípé ẹ̀sùn lórí kí nǹkan ọmọkùnrin máa sọnù wọ́pọ̀ láwùjọ, ọ̀pọ̀ ló sì ti gbabẹ̀ dèrò ọ̀run látàrí ìdúrunmọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀ṣọ́ aláàbò tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú iléèwé gbogbonìṣe ìlú Lọ́kọ́jà Kogi State Polytechnic ni ó ráwọ́ tó Abdulsamad, tí wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí ó pariwo èké tako ọ̀kan lára òṣìṣẹ́ iléèwé gíga wípé ó jí nǹkan ọmọkùnrin rẹ̀. Olórí ẹ̀ka agbẹnusọ iléèwé gíga, Ìyáàfin Ìrẹ̀dọ̀ Ọmálè, ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, Abdulsamad fi ẹ̀sùn kan ẹni tí wọn kò fẹ́ dárúkọ rẹ̀ yìí lẹ́yìn tí ó parí ìdánwò onígbèga post-UTME ní olú iléèwé gíga ní àná Ọjọ́rú. Wọ́n ní nígbà tí ó ń ṣe ìdánwò lọ́wọ́ ni ó ké sí ọ̀kan lára àwọn alámòójútó ìdánwò invigilator tí í ṣe òṣìṣẹ́ iléèwé gíga wípé kí ó ṣàlàyé ohun kan fún un lórí ẹ̀rọ. Lẹ́yìn tí ó parí ìdánwò ni ó padà wá ké gbàjarè wípé nǹkan ọmọkùnrin rẹ̀ ti pòórá. Báyìí ni ó ṣe dúnrún mọ́ alámòójútó yìí wípé òun ni ó mú un. Àwọn alámòójútó iléèwé gíga wá darí ẹ̀ka aláàbò láti ṣe àkọọ́lẹ̀ ẹ̀sùn yìí ní iléeṣẹ́ ọlọ́pàá fún ìwádìí. Ìwádìí àkọ́kọ́ pẹ̀lú àyẹ̀wò láti ilé ìwòsàn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ìṣòro pẹ̀lú nǹkan ọmọkùnrin Abdulsamad. Èyí fi hàn wípé ó kàn mọ̀ọ́mọ̀ ṣe àròsọ kí ó lè di ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ ayélujára. Ìdí nìyí tí àwọn alámòójútó iléèwé gbogbonìṣe Kogi ṣe gba ará ìlú ní ìmọ̀ràn kí wọ́n má kọbi ara sí irúfẹ́ àhesọ bẹ́ẹ̀. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ wípé kí wọ́n yéé pariwo èké tako ẹnikẹ́ni lórí irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà ní ìpínlẹ̀ Enugu lábẹ́ òṣèlú Labour Party, Chijioke Edeoga, ti lérí láti tako ìdájọ́ ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Enugu, tí ó mú àṣeyọrí èsì ìdìbò gómìnà Peter Mbah láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) dúró ṣinṣin wípé òun ni ojúlówó gómìnà ìpínlẹ̀. Ìgbìmọ̀ ilé-ẹjọ́ tribunal tí adájọ́ Kudirat Murayo Akano ṣe alága ni ó fagilé ẹ̀sùn tí Edeoga àti ẹgbẹ́ òṣèlú Labour Party pè tako Mbah wípé wọ́n ka àpọ̀jù ìbò fún un. Bákan náà ni wọn kò lo ẹ̀rọ BVAS fún un ní ibùdó ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká aláwàdà orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Ọ̀gá Sabinus, tí àwọn kan mọ̀ sí Mr Funny, ti ṣe ìṣíde àwòrán tuntun lórí ẹ̀rọ ayélujára. Ọ̀gá Sabinus, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pẹ̀lú aṣọ alápá gúngùn aláwọ̀ búlúù pẹ̀lú irun bíi ti dàda lórí, ti ṣe àyípadà ojú rẹ̀ sí irun àgẹ̀mọ́lẹ̀. Ní orílẹ̀-èdè United Kingdom ni ẹni ọdún 28 yìí ti ṣe àfihàn ibi tí ó ti ń gẹ irun rẹ̀ pẹ̀lú àkọlé "Gígẹ dàda mi, taking off my dreads",
Bákan náà ni ó ṣe oríṣiríṣi àfihàn àwòrán ara rẹ̀ pẹ̀lú ojú tuntun tí ó tún pe àkọlé rẹ̀ ní "Delilah has done it to Samson again". Ìgbésẹ̀ yìí ti wá fa oríṣiríṣi èsì láti ọ̀dọ̀ àwọn alátìlẹyìn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Lára àwọn tí ó fèsì ni adẹ́rìn-ín-pòṣónú tí orúkọ rẹ̀ ń jẹ́ Bobby. Ó ní ìbá jẹ́ wípé Sabinus mọ oye tí dàdà yìí ná òun ni, ìbá jẹ́ kí ó wù padà. Ẹnì kejì ní orúkọ rẹ̀ ń jẹ́ Spandex_Bobo kọ wípé Sabinus kò ní gọ̀ mọ́ báyìí nítorí irun yìí kìí jẹ́ kí orí rẹ̀ pé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.